orílẹ̀-èdè Amẹ́ríkà ti ké sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe àwọn akitiyan wọn láti dáàbò bo àwọn agbègbè ọmọlẹ́yìn Kristi. Ọ̀rọ̀ yìí náà ló wáyé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Kaduna níbi tí wọ́n ti jí àwọn olùjọ́sìn eléyìí tó lé ní 150 gbé nípínlẹ̀ náà. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìjínigbé yìí òun náà ló wáyé lọ́jọ́ 18 oṣù tí a wà yìí, eléyìí tí ìjọba ìpínlẹ̀ Kaduna takò tẹ́lẹ̀ kó tó di pé ikọ̀ òṣìṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà padà fìdí ẹ̀ múlẹ̀ lánàá òde yìí. Bákan náà ni wọ́n ní iṣẹ́ ìwádìí ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ajínigbé náà ni wọ́n ti ń bèrè fún àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó tó 17 eléyìí tí owó rẹ̀ tó mílíọ̀nù 18.9 náírà, eléyìí tí wọ́n ní àwọn òṣìṣẹ́ ipò ológun gbà lọ́wọ́ wọn lásìkò iṣẹ́ náà. Wọ́n ti sọ pé kí wọ́n dá àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ yìí padà, nígbà náà ni àwọn yóò tó yọ̀ǹda àwọn ènìyàn eléyìí tí wọ́n jí gbé. Ní báyìí orílẹ̀-èdè Amẹ́ríkà ti ké sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà nípasẹ̀ akọ̀wé fún ọ̀rọ̀ òṣèlú ìyún Alison Bukka níbi ìpàdé eléyìí tó wáyé lónìí lọ́jọ́bọ̀ nílùú Àbújá, wípé orílẹ̀-èdè Nàìjíríà gbọdọ̀ ṣàdúgbò akitiyan wọn láti dáàbò bo àwọn ọmọlẹ́yìn Kristi àti láti fààyè gba òmìnira ẹ̀sìn wọn. Ìjọba ìpínlẹ̀ Kwara ti pàṣẹ pé kí ilé ẹ̀kọ́ gíga tí olùkọ́ni nípínlẹ̀ Kwara di títì pa látàrí ìṣòro ètò ààbò eléyìí tó peléke sí nípínlẹ̀ náà. Alábòjútó fún ilé ẹ̀kọ́ náà ìyún Ajia Saidatu náà ló buwọ́lu àtẹ̀jáde náà. Ó ti pàṣẹ fún ìṣàkóso ilé ẹ̀kọ́ náà láti gbé ilé ẹ̀kọ́ náà ti pa pẹ̀lú ìlànà gómìnà Abdulrahman Abdulrazak. Ìpinnu yìí náà ló wáyé látàrí àwọn ìdúkokò ètò ààbò káàkiri ilé ẹ̀kọ́ náà àti àwọn apá kan nípínlẹ̀ náà. Ó ṣàfikún pé ilé ẹ̀kọ́ náà yóò túbọ̀ wà ní títìpa títí di ìgbà tí wọn yóò fi ṣàgbéyẹ̀wò ipò tí ètò ààbò náà dé dúró àti láti dúró de ìdarí látọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ náà. Lákòótán, ìjọba ìpínlẹ̀ náà ti rọ àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ gíga olùkọ́ni náà pé wọ́n gbọ́dọ̀ rí dájú pé ilé ẹ̀kọ́ náà tẹ̀lé àṣẹ ìjọba ìpínlẹ̀ náà ní kíákíá.